Ló bá má bọ̀ ní. Wọ́kọ́ ló pè mí ló. Bẹ́ẹ̀ sára ẹ lọ. Tóyìnbó dẹ̀ fi ọ̀kanjú àgbà gbogbo Nàìjíríà kó wa sábẹ́ lọ́dún yẹn lọ́hùn 100 years dẹ̀ pé ní 2014 kò sẹ́ni tó lè yà sí mọ́ sílé tiwa kàn wá bẹ́ẹ̀ lásán wọn ò fi ṣe amalgamation yìí òfin ní British law ní ti àwa náà ti ní àwọn ẹ̀kọ́ ṣòfin tó máa ń fi rú wọn ní kí làwọn fẹ́ fi ṣe ìgbọ́ba kan ló dìde pé ẹ gbà mí ó lé mi kó lórí ipò owó kòkó wa owó ẹ̀dá lẹ́yìn pé àwọn bàbá yẹn gbọ́n wọ́n ṣerú Cocoa House nìbàdàn tí ó bá jẹ́ bẹ́ẹ̀ a lè rí kankan náwó sílé yìí ládùúgbò kó owó kòkó àṣe nílẹ̀ yìí we won't have anything to point to ṣùgbọ́n wọ́n gbọ́n nígbà yẹn wọ́n kọ́rù Cocoa House wọ́n ṣe first television station in Africa wọ́n ṣe Liberty Stadium wọ́n ṣe àwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń fowó súnmọ́lẹ̀ wọ́n ní natural resources ní gbogbo nǹkan wọ̀nyí ogun tá ńlá tá fi ń gbin nǹkan lóko tá ń ṣe ọ̀sìn ṣé natural resources ni nígbà tó yìnbó fi gọ́lẹ̀ Haúsá débẹ̀ ó gbà natural resources everything natural resources. àwọn òbí tá a ti ń bọ̀ sí gbogbo gold wa. wọ́n wá góòdì ìkòtì àti kọjá ń bẹ̀ sí wọ́n wá góòdì tó ń wá nǹkan akónú ẹ̀yà ń tarí tó ń wà dá nípa àpàdé bí. kìíní ni Tamalin. We cannot continue like this. Ká fi yẹn lè fáwọn ọmọ wa pé àǹfààní tó lóun fún wa from the past ká produce àwọn world classified leaders. Ẹ wo Bọ́lá Jíbọ́lá president Hague adájọ́ àgbà nílé kóòtù àgbáyé ọmọ Ògùn state bíi. We have produced figures, international figures in this country. Fatai. A lè wà lóko ẹrú pẹ̀lú gbogbo achievement àwọn ọ̀gá ni a so gbogbo táwọn bàbá yìí ṣe ń bá mi ní. Tá a bá fẹ́ sọnù kó ogun wọn má gbé ó ti kan àwa ọba láti tọwọ́ bọ̀wé tó ń gbé lọ sí United Nations. Tá a fẹ́ fáwọn èèyàn wa nílùú wa ni. Eléyìí ń sọ̀rọ̀ ọba kan gbogbo wa kájọba la tọwọ́ bọ̀. A ti ṣe tẹ́lẹ̀ 1616 ọba náà ní kó máa ṣe ìwé kankan. Nísìnyí wọ́n ti bá wa rí. Kí ló ń ṣe bẹ́ẹ̀? Ok, ṣé wọ́n ṣe ń bọ̀ ni? Fẹ́ ṣé ń dà? Bàbá ẹ̀jẹ̀ ká wọlé. Wá lọ. Wá lọ. Wá sàfọ̀. And sister, ẹ̀kọ́ àlejò àjọ. You still remember that face? You came the other time and you entertained us. You ate and the dinner. Kábíyèsí. Ẹ̀yin èèyàn rí à. À ń kí yín tọ̀wọ̀tọ̀wọ̀. Ìyá àwùjọ náà. Ó wẹ̀ lọ́wọ́ ìgbà. Bàbá ṣe ṣàpẹ́ àríwá. Níwọ̀n tó bá tí ice cream bá wà, àlè ṣe díẹ̀ mi tí ó bá ṣe ice cream, anything to máa change from. Ẹ̀lẹ́ oníwájú àdúrà gbà ẹ̀lẹ́. Ẹgbẹ́ fún wa. Ẹ kú tọ́jú kábíyèsí o. Ikú ò ní yà yín o. Àwọn ò ní yà yín o. Ẹ pẹ́ fúnra yín o. Bàbá sì ń kọjá gbóòrò.
àwọn prophet tí wọ́n ṣe zoom àti nítorí ọmọ ìgbógun ni wọ́n wà ní. ọmọ mi ni that's wọ́n wà ní Texas. Kálẹ́gbẹ́. Prophet Larry Adéwọlé. Ok, ọmọ mi. àti meeting kan ní conference. Ọmọ mi ni. àwọn ló ṣe ó sọ àṣọ ọmọ akéwì àti. Pé mo wà nílùú ẹ o. ẹbẹ mo ti wọ́n lẹ́ẹ̀kan. ìyálòde gbogbo àgbẹ̀kọ̀yà nìyẹn o kó ní kí wọ́n àwọn fíkì àgbẹ̀kọ̀yà tó ń ìyá jẹ wọn tán bá dún kòkò. ṣẹ́ ń gbọ́. mo bẹ̀rẹ̀ fẹ́ pẹ̀lú àwọn ìwáṣájà. wọ́n bá ní pé mo ní ọmọ ìbò fẹ́ gbẹgbẹ́ sọ fún wọn pé wọ́n fẹ́ parẹ́ máyé. òtítọ́ hello. àwa níyà o ẹ sọ fún àpótí ẹ̀rí kó lọ mi ẹ sọ fún wọn ní pé kó lọ jókòó kó gbàgbé wè lórí ibú tí ò bá fẹ́ fẹ̀mí ẹ̀ ti ta káàdì. òtítọ́ ká má bàa fi ṣètùtù lẹ Yorùbá. òtítọ́ àgbẹ̀rányàn o. ẹ ṣe ìyá mi. ẹni tó bá ní bóòní ti Sunday Igboho níbi tó bá dẹ̀ ti dágbẹ́kọ̀yà tiẹ̀ kó wá bá mi kó wá bá Ìyálóde kó tọ bó ṣe rí àgbẹ̀kọ̀yà rẹ̀. ìyálóde ti tiwọn yìí ṣe àfẹnujẹ́ o. Ìyálóde international gbogbo ayé lọ́mọ mi wà látọ̀dọ̀ bàbá wa ikú bàbá Yèyé Aláàfin Lámídì Adéyẹmí Ọláyíwọlá. ikú bàbá Yèyé ọba Àtìbà. ẹ ṣe ìyá mi yóò. amadélẹ̀ lè rí. amen. àtúntì ẹ̀rí máa sọnù ń sìn láì. omi ń lo àwọn ọmọ Yorùbá ń jìbìtì ni. ṣé orúkọ Àgbẹ̀kọ̀yà yóò ṣe abakíní ẹ̀jẹ̀ wọ́n ti pọ̀ báyà á kó wọn ni. yóò belongs anywhere. ẹ wo ibi tá a lọ ní Ìjẹ̀ṣà àbí ibo ni mọ́tò ni bọ̀bọ́ yẹn rí ó dẹ̀ trace wa ó ní kẹ́nìkan lọ gba nọ́mbà yẹn mo ní nọ́mbà mi bọ́ọ̀ náà ṣe jọ́ lágbẹ̀kọ̀yà làwọn máa ní kọ́ lọ pé ó lágbẹ̀kọ̀yà làwọn mo ní ẹni tọmọ mélòó ó ní 20 ó ní ṣùgbọ́n ẹnì kan tó kókò mọ́ wọn fẹ́ mọ́ ti fìyà jẹ àwọn mo bá ní ọmọ bọ̀ lọ́dọ̀ kábíyèsí ṣe Àgbẹ̀kọ̀yà ṣe rẹ́gísítà wọn láwọn ọmọ kan tán pè bẹ́ẹ̀ àwọn òbí mo ní máa pè wọ́n kán wá sẹ́kọ̀ọ́ kán wá rẹ́gísítà. ǹjẹ́ bá a parí ìdáǹsọ ìlú kan tó yà sọ àwọn Àgbẹ̀kọ̀yà lọ. bàbá máa fi sí Aláàfin àṣe introduction pàápàá Adéníjì olóyè ní lẹ́kọ̀ọ́ àwọn yìí ní pásítọ̀ ẹ̀mọ́ dáadáa Reverend Paul Mojeed Abíọ́lá Gbádégẹṣin Aláàfin tó ń lọ sípò láìpẹ́ lágbára lọ́hùn ọba tó jáde láti ilé wọn fẹ́ tó 48 ṣùgbọ́n a rí pé òun ní upper hand lọ́wọ́lọ́wọ́ lágbára Ọlọ́run lẹ́yìn bàbá ṣàdúrà fún Adépọ̀jọ́ bẹ́ẹ̀ ló máa rí aṣáájú fún àṣẹ àárí bẹ́ẹ̀ ó ti fẹsẹ̀ tẹ bí ó máa rí bẹ́ẹ̀. àṣẹ wà. iṣẹ́ wọn àbá. ayé gúnlẹ̀ náà wà ayé yín máa gún ni. Ìyálóde Àgbẹ̀kọ̀yà. gbogbo Àgbẹ̀kọ̀yà South West. Aláàfin ṣe pé nìyẹn ní Ìyálóde wa nílẹ̀ Yorùbá agbára Ọlọ́run ọ́fíìsì lọ́yọ̀ọ́. Ọlọ́run má jẹ́ àpàdé yìí Ọlọ́run jẹ́ kí Yorùbá já síwájú láéláéláé. àwa gbé àwọn ògbésẹ̀ kan nígbà tí Sunday Igboho há mo ṣe interview yẹn fún BBC wọ́n ti fi sórí YouTube pé ègún wà lórí ìran Yorùbá ní kàn jẹ́ ká bára wa sọ̀rọ̀ ká wọ ègún ìdánù mùsùlùmí ní bó ṣe ń wò ègún dànù Christian ní bó ṣe ń wò ègún dànù àwọn babaláwo ní bó ṣe ń wò ègún dànù ìlú kọ̀ọ̀kan ló ní ìlànà àti ìlú tó fi ń ti ègún dànù lórí ara wọn àti lórí ìlú àwọn Ìjẹ̀bú máa ń lọ ti ẹ̀ṣẹ́ iná bomi báyìí ni ọdún Èjì nífẹ̀ẹ́ ọdún iná dídá Èjì náà ń pè ọdún Èjì nífẹ̀ẹ́ àwọn àgbà méjì ló máa mú wá ọba tàn ògùṣọ tiẹ̀ lára tiwọn ábẹ̀sì fi tàn tàwọn olóyè àwọn olóyè ábẹ̀sì fi tàn ti gbogbo aráàlú tí wọ́n ṣe ń lé nǹkan burúkú kúrò nílùú nìyẹn. ẹ jẹ́ ká ṣe gíní ká fi lé ègún wà. Abíọ́lá ló win election náà máa ṣe ó dépò ẹ̀gbọ́n ẹ̀ náà gbé fún ó kú sórí ìdààmú yẹn ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n gbé pò fún àbúrò ló win ẹ̀gbọ́n ló di president acting president ó dẹ̀ continue bẹ́ẹ̀ Ọbásanjọ́ pẹ̀lú ẹni tó ṣe Ọbásanjọ́ yìí náà ló ní
mi ò mẹ́ni tó máa mi ò mọ mo mọ ẹni tó máa dépò ṣùgbọ́n mi ò mọ àwọn tí ò ní dépò nítorí pé o ti ní máìlì pé Ṣàgàrí ló máa gbé fíjà. Awólọ́wọ̀ ò ní débẹ̀. The best candidate. Kí ni Yorùbá ṣe the best candidate may not win. Why? If it's the best kí ló dé tí ò ní win? Wọ́n dẹ̀ rí pé kò win lóòótọ́. Wọ́n tò gbogbo ẹ̀ parí fún àti kóòtù àti gbogbo ẹ̀ wọ́n jọ gbẹ́sẹ̀ lé fúnra wọn. Akíndélé tó ṣe 12 to 12. 12 to 12 Yorùbá náà lè máa bá nídìí ẹ̀. Awólọ́wọ̀ lọ sẹ́wọ̀n. Jọ́sí Sówónmi mímọ́ ládájọ́. Bẹ́ẹ̀ ló ṣe wà lọ tá a fi pera wa jókòó nìyẹn. Àwọn ọba kan ta ríra wa jẹ́ ká panu pọ̀. Ìgbà burú ìbádé wọ́n bá kun ọ̀bá lè ṣe nílùú ra wọn kóníkàlùkù ṣe táàlù á lè parí pọ̀ sí kóníkàlùkù ṣe nílùú ẹ̀. Èyí tó jẹ́ lànà Kírísítẹ̀ ló wà káwọn Kìrìtẹ́nì jọ káwọn pásítọ̀ jọ gbogbo ègún burúkú yìí lórí mi kọ́lọ́n bá mú kúrò ẹ̀yin mùsùlùmí ẹ jókòó àdúrà ẹ bá mú kúrò àwọn babaláwo kó dáfá kó ṣètùtù ń lù ọba tó bá jẹ́ pé lànà tiẹ̀ ìṣẹ̀ṣe ló mú dání kóníkàlùkù ṣe tiẹ̀ bẹ́ẹ̀ àṣe ìkan náà Sunday Igboho yìí bọ́ lóko àhámọ́ bẹ́ẹ̀ ni kò kú sọ́hùn nítorí pé gbogbo ẹni tó bá ti ń jàjàgbara kí Yorùbá lọ́wájú Yorùbá máa dà á wọ́n máa gbé ṣubú wọ́n máa sọ́dọ̀rọ̀ tàn burúkú fún ni tó máa gbẹ̀yìn ẹ̀ níbẹ̀ bóyá ló máa dà ìgún yìí la ní ká mú kúrò á dẹ̀ ṣe ọmọ tó wá bá wa ṣe jọ́nà ní láàrin ìjọ 2 sí 3 la máa tó lè gbé ẹbọ yìí kúrò bí o kí ló dé ká bá ti gbé ó ní táwọn máa bọ́ sí ni wọ́n máa túlẹ̀ níbi tó àwọn tó wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ agbe o níjọ́ kejì olójó máa ń rọ òjò náà pọ̀ ó lágbé kínní ìdénú odò ọ̀sà ó látọ̀sà agbe lọ fúlòkùn olókùn agbe dẹ́kùdé Olódùmarè ó ní wọ́n wá kó nǹkan tí wọ́n wá lóde ọ̀hún ní ẹbọ yẹn tí wọ́n ń ṣàwárí ẹ̀ tí wọ́n tán rí wọ́n wá kò ní ó ní wọ́n wá mú lò wọ́n wá ṣàdúrà fún ọ pé ẹni tó gbẹ́bọ inú àdúrà yìí ti gbà ń tẹ́ fẹ́ afàṣẹ sí ó ní bẹ́ẹ̀ ó lọ ṣe bẹ́ẹ̀ lọ́n sì gbà ó ń ṣàlejò wa náà ni. ẹ ṣe ń bàbá ilẹ̀ mọ̀ mi àbá ti ṣòro oúnjẹ tó lẹ́ẹ̀kan àbẹ̀tẹ̀ àwọn ìbàtẹ́ bá ti pẹ̀lú náà. Ó dábàá yìí dábàá ṣàlejò igi tó bá wà nílà náà fi ń ṣiṣẹ́ ọdún kọ́lé kí. Wá ìwà. Ẹ sì jẹ́ kó mú sí wá sórí bàbá kékeré tó fẹ́ mọ́. Ẹ jẹ́ kó túbọ̀ mú ìwà sọ àwọn òye tó bá fẹ́ mọ́. Juice yẹn ló máa da. Juice. Ló máa da torí ó máa kò sí. Nígbà tí fẹ́ sọ bẹ́ẹ̀ pé má jẹ́ kí gbogbo ẹ̀ dé. Wọ́n lọ́rọ̀ yìí ṣe òwe ní kí jẹ́ kọ́ mú yòókù dé náà. N bá rí orange ni mi ní mọ́ sí. Kábíyèsí o. Ó lè gbé orange ni ẹ o. Yes, it's that way.
ń gbádùn yín kábíyèsí. níbo lọmọ yẹn wà ṣe ń kọ́ ẹgbẹ́ akéde ẹ pé ọmọ yóò fi iṣẹ́ ó ti wà. bàbá wa kábíyèsí ló wá dé wa lálejò láti Èkó. hello sir mo ti fẹ́ gbé fáwọn kábíyèsí sá. Hello, man of God. Prophet Larry, ẹ kú pàdé ọjọ́. Ìlú ẹ̀ ni mo wà báyìí o. Àmì ọjọ́ mo wà ní ọ̀dọ̀ kábíyèsí mo wà ní pálásì mo wà báyìí àwọn náà bú wọn o. Wọ́n sọ bẹ́ẹ̀ wá ṣe dárúkọ ẹbí náà ti sọ bẹ́ẹ̀. Ọlọ́run àgbà fún wa, àdúrà gbà, yes, you are a good ambassador for Ayégúnlẹ̀, you are a good ambassador. Àríyìn àrípa tẹ̀kú, Ọlọ́run àjẹkẹ̀ ìkú dọjọ́ alẹ́ àjọṣe àṣeyẹ lórí ẹ̀ ní. Ojú èsì ẹ̀ náà. Lára àwọn frontline leaders wa ní nínú association àwọn onítẹ̀síwájú Yorùbá. bẹ́ẹ̀ ni A máa tẹ̀síwájú ànílé ìròyìn o. Ọ̀rọ̀ wa náà làbá lọ́dọ̀ kábíyèsí. Mo máa bá wọn sọ máa fi wọn sórí platform so àwọn á lè follow wa àwọn á lè máa mọ nǹkan tó ń lọ lórí WhatsApp message àti máa change bẹ́ẹ̀ ni àmì Ọlọ́run àmì bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe é ṣe wọn. Thank you very much. God bless you. Àmín lórúkọ Jésù. Àmín Ọlọ́run. That's right. Àmín Ọlọ́run. Okay, màá sọ fún Reverend kó pè yín. Thank you. All right. Sẹ́mi o, mo máa jẹ́ kó mọ bàbá o. bàbá kú yàrá bẹ́ẹ̀ lẹ́wà. Kábíyèsí ọmọ kan bẹ àṣírí ìjọba Alábùjá. Ẹ̀ṣẹ̀ náà ni bàbá gbàdá. Ẹ bá ti ń lọ ẹṣẹ̀ mọ́. Ogun àmì Ọmọ wà tí mo fẹ́ pé tábà parí nítì ẹ̀ka wo bí. All right. Kábíyèsí ọba Jágbóló kí ẹ. Adáfẹ́ inú adùn adáfẹ́ àmọ̀ ṣe àdúrà gbà o. God bless you. Màá pè é létà, màá pè é létà ṣùgbọ́n Ìyálóde Àgbẹ̀kọ̀yà ìlú Ọ̀yọ́ Aláàfin. Ìyálóde Àgbẹ̀kọ̀yà. Mo ti tó mẹ́. Ṣé o ti rí wọn? Àgbẹ̀kọ̀yà gbogbo ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó kù wá. Ìyá mi. Ẹgbẹ́ wa bẹ́ẹ̀. Ṣé ìbọn bẹ́ẹ̀ ni? Ọmọ yìí mo fẹ́ kó lójú àwọn ọmọ ọkùnrin tó lè sọ yẹn di. Mo ti fún ọ níbi kan tó máa lò. Títàn ní dé báyìí o. Ògo yẹn máa jáde lágbára Ọlọ́run. Wọ́n ṣàdúrà fẹ́. Màá pè é níta sọ̀rọ̀ wọ màá jọ bá kábíyèsí sọ̀rọ̀. Take care my dear, God bless you. Mo ti ń tẹ́ yá ni mo ti lò kan. ṣe ní bá ń ṣiṣẹ́ ìlú báyìí. Ṣé ọ̀rẹ́ ìṣàlẹ̀sí? Ṣé àìsí máa ń gba ìgbàgbọ́? Àṣẹ bàbá. Àní wá bí lásán kábíyèsí. Àmọ̀ rí yín bá o. Kábíyèsí bàbá. Ká má rìn ká má yan ní falala, Àǹjọ́lá dísè falala. Àwa ọmọ aládé. Ilé is a pleasant one. Taste well. Ó sì dàgbà mọ́. Bàbá àbí tó gbé òbá ṣé kátàlẹ́ bá ń sẹ́lẹ̀ sí Ṣíṣà ọ̀pọ̀ ilé ìwé ìgbàdá fún fíìmù ọdún sí. ó dà tó àkójá lójó ẹ̀. Our next visit to this place ọba láti ń sílẹ̀ kàdó wa. A prepare àjọ ṣe Very well, yes, sir.
ṣeun ní kọjú rárá ń gbà náà so ẹ̀rọ bọ̀ ó kù sọ́wọ́ ẹ̀ wá ti dẹ́kù affection kìíní platform yẹn kan ṣe káyìn ìlú gan aláàfin bàbá bá ń bẹ nọ́mbà bàbá síbí. kábíyèsí. màá tilẹ̀ sẹ́ndì màá sẹ́ndì kí ni declaration sí yẹn sí but wọ́n máa mú wá ní physical. ó dẹ̀ ṣe bí bàbá gẹ́gẹ́ náà náà ti tẹ̀ àwọn náà èmi gan náà ní kéèké but wà ní bọ́ọ̀tù. ẹ má wọlé a ṣe mítì lórí ẹ. kábíyèsí. ṣé kí n bá yín fi sí. nọ́mbà yín sà. mi ì bẹ̀yìn iṣẹ́ fún iṣẹ́ ìyá lórí mi ò bẹ̀yìn níṣẹ́. ìyá gbogbo yín mo jẹ́ mo wà lórí àga náà. àwọn òun náà lè ṣe gbọ́dọ̀ máa bínú sí wa torí ìyá tọ́mọ ẹ bá ti pọ̀ ìbínú ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. ọlọ́mọdé àtọmọ ìbí àtọmọ jíjẹ. ẹ wo bí tí rẹ́fúrẹ́nsì gbà lọ. ó ṣàkíyèsí bẹ́ẹ̀ sí mọ̀mọ́ ìpọ̀. mo ní rẹ́fúrẹ́nsì ṣàkíyèsí ni èmi ló ń bá sọ̀rọ̀ pé sùúrù bẹ́ẹ̀ mo ní sùúrù. ìyá ìyá pọ̀. ṣé bẹ́ẹ̀ wà ní èkó lọ́dọ̀ ṣé mọ̀ pé kó má tutù ṣé mọ̀ pé padà wà. kábíyèsí mi náà gba nọ́mbà yín lọ bàbá. ohun tí mo dẹ̀ fẹ́ràn ẹ̀ kan ni. say this one let the devil be ashamed. mo rò pé kọ́ tí yín náà yẹn bá dé. bẹ́ẹ̀ ni àwọn olówó tí wọ́n náà wọ́n ní nọ́mbà wọn. títí wọn nù. ọba aláyégúnlẹ̀ aláyégúnlẹ̀ ọ̀fà ayégúnlẹ̀ èkìtì tí ò pé méjì. kò sì ní pẹ́ ẹgbẹ́ rí ẹ̀mí gúnmọ́ àtàlàfíà. àmì ẹ̀lẹ́mọ̀ rẹ̀ kábíyèsí ẹ tó máa bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá o kò sí ìgbà tá a kan lẹ̀kọ́ pálásì tá a bá ti nípa àwọn ọmọ Sunday Igboho dé wọn á ṣe fún wa bẹ́ẹ̀ ni ibi kíní òkú ìyá bàbá wa Sunday Igboho agbàgbé ọ̀rọ̀ ikú gbàgbé wọn àrùn gbàgbé wọn mo mọ̀ ìrìn àjò yẹn pọ̀ ó yẹ ká wá fún wọn ní kíní bí ó kù ọjọ́ mẹ́ta la sọ fún bàbá ní lábẹ́ bó ti wù kórè ó máa débẹ̀ wọ́n dẹ̀ gbéra láti bí báyìí wọ́n bá wa dé Ìbàdàn so wọ́n níbi tí ọmọ Yorùbá bá ti ń lọ làwọn ń tẹ̀lé. ẹni tó náà máa fún nílà káyé ṣe sùúrù wọ́n ní kẹ́sì ìjọ. a wà ní ọ̀dọ̀ kábíyèsí adéyẹ̀fọ́lẹ̀ lẹ́kìtì. èmi náà gbà lọ́wọ́ àwọn nọ́mbà lọ. ẹ má sọ̀rọ̀ lára yín sà. lára yín sà. hello baba ṣàlàyé àlàwà baba ẹgbọ̀lẹ̀ ẹkọ ọjọ́ mẹ́ta ẹkọ àgbà ẹpẹ́ fún wa ẹ ṣé o God ló ti wá. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni fọlọ́run. Bẹ́ẹ̀ni. 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 Ẹ ṣé gan ni, thank you. Bẹ́ẹ̀ni. kábíyèsí aláìlúwà. kábíyèsí aláìlúwà. wọ́n rí ọdún kábíyèsí. wọ́n rí ọdún kábíyèsí. Yes. Bàbá bá ń yí Professor Banji Akintoye. Professor Banji Akintoye. Bẹ́ẹ̀ni.
bẹ́ẹ̀ni ẹ ṣé bàbá ẹ ṣé o ẹ ṣé o okay thank you oh how are you lawyer the lawyer how are you. so bàbá mi bí mo ṣe sọ lọ́ta. ẹ ṣé o. Ìyálóde tó ní ó guarantee wọn ní nothing less than over 40 of us. Okay. Lókè òun. Ní aago mélòó? àjọ ṣiṣẹ́ ìpapọ̀ náà náà bá ṣe. Ṣé wàá ti fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn? Màá bá ẹ sọ̀rọ̀ létà mi. Màá pè ní. Mo wà ní ṣèkọ̀. Màá bá ẹ sọ̀rọ̀ létà mi. Wọ́n wà áńjì pẹ̀lú àwọn ọ̀dọ́ máa kọ́ lọ. Ẹ ti ní líìsì so bàbá mi fún ọ̀rọ̀ tí mò ń sọ̀bọ̀ sá lára ìdúpẹ́ tẹ́ máa bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá tá a bá dé bí báyìí àwọn kábíyèsí tó yẹ ká lọ rí àwọn kábíyèsí tó ti bá sọ̀rọ̀ tán retí wa tá a wà ò mọ̀ ṣe mọ̀ pé ìgbà mi a máa rò pé àwọn kábíyèsí wọn fẹ́ràn wa bọ̀tí bá máa bá sọ wá pé àwọn ti bá wọn sọ̀rọ̀ wọ́n retí yín mo lè jẹ́ pé wọ́n jẹ́ kan gbòógì lẹ́kìtì tí ò fọ̀rọ̀ ìgbáyé gbádùn ọjọ́ ọ̀la Yorùbá ṣeré lẹ́ni time tá a bá kan lẹ̀kùn bíbá yìí ibi tí mo bá ń travel bíbá ni máa ń gbà lọ sọ́nà ìlú mi inú mi kò ti láti mọ̀ ẹ́sà tí mo bá yà sọ́dọ̀ bàbá kò sí pé ó sọ fún mi pé òun mò ń bọ̀ wọn kọ́kọ́ máa béèrè lọ́wọ́ mi ni pé ṣàlàáfíà ní Sunday Igboho wà ṣàlàáfíà ní Sunday Igboho wà tí mo bá dẹ̀ ń lọ àmì àṣẹ tí mo bá dẹ̀ ń lọ sà tí n bá dẹ̀ ń lọ bàbá máa sọ statement kan nígbà tí àwa àti referent wá bíbá yìí wọ́n dáná fún wa wọ́n ṣe wá lálejò nígbà tá à ń lọ ń tán fẹ́ advice wa ọ̀rọ̀ ìṣítí tó sọ fún wa gbẹ̀yìn ni wípé iná náà ò gbẹ́dọ̀ kú o èmi máa mú ọ̀rọ̀ yẹn dání iná náà ò gbẹ́dọ̀ kú bàbá ní pé kí àwọn dìde kì í ṣe torí ìta wọn but torí ọjọ́ ọ̀la Yorùbá yes so bí reference ṣe pé wọ́n lẹ́ẹ̀kan ló jẹ́ kí inú mi dùn pé yes lára àwọn bàbá tí àwa tá a wà lẹ́kìtì tá a fẹ̀yìntì tá a bá gbọ́ pé àwọn ọmọ tó jẹ́ ti Sunday Igboho wọn á dìde so ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kábíyèsí. Torí àwọn ọba tó bá ní báyìí ẹ mọ̀ pé Ọlọ́run ló yàn wọ́n sípò àwọn ọba wà tó jẹ́ pé adélé ayé ipò ń wà àfọwọ́wà afagbára wa ń wà bẹ́ẹ̀ láyé àfọwọ́wà afagbára wa ọ̀tọ̀ ìjẹ́wé kò ní débẹ̀ á débẹ̀ ṣùgbọ́n ṣẹ́tọ́ lọ́rùn tó máa jẹ́ Ṣé ó lè jẹ? oko tó wà ń bẹ̀ ni àwọn tí Ọlọ́run bá ń ṣe báyìí tó gbé dépò ẹ̀ rí i pé kì í ṣe nítorí owó kì í ṣe nítorí nǹkan kí lẹ́nu fẹ́ gbé fún wọn. àwa la tún gbà lọ́wọ́ wọn tá a bá ti gbà. wọ́n á jẹ́ iṣẹ́ yẹn pẹ̀lú gbogbo ohun tó lọ́hùn fún wọn lọ́ máa fi jẹ. mo sọ fún yín nígbà tá a wà ní òde Sunday Igboho pé bí ṣe pàdé ẹ̀ mo ṣe dìbò àwa ni torí ẹni tó bá jáde bẹ́ẹ̀ yẹn kò jáde nítorí ó pé ẹ̀gbọ́n mi wálé tọ́lá towó ó wá dá iṣẹ́ ọ̀gbìn lẹ̀ ká máa jẹ pẹ̀lú 500 million naira èdè parú èèyàn bẹ́ẹ̀ sóko gbogbo owó yẹn run dream ẹ̀ fún ìlú ẹ̀ àtàwọn aráàlú kan lè jẹun kan yó ó bọ́ sófo bàjẹ́ lórí kíni ẹ̀ wá ń bọ́ ọmọ sùn ẹ̀ ń bá yàwó lé sùn ẹ̀ ń bá ọmọ ìlú sùn ẹ̀ ń bá ẹ̀gbọ́n àtàbúrò sùn ẹ̀ ń bá ìyá sùn pẹ̀lú ọmọ ẹ̀ nínú oko ó ní kí ló dé abomination ẹni agbára wà lọ́wọ́ yín abomination wọ́n bá ti pàdé àwọn ọmọ wa lóko abọ́ ẹ̀dà káṣọ náà sọ yẹn abọ́ ẹ̀dà akádàbò lè jìkà ibi tó lulẹ̀ sí pẹ̀lẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa wá sùn. ọmọ ìwà dìde kò gbó lọ́wọ́ èèyàn kọ́kọ́ ẹnìkan ò kó owó tá a bọ̀ fún gbogbo ohun tó bá gbà ní ẹ̀mí ara ẹ̀ ló fi lakú. bẹ́ẹ̀ni Ọlọ́run dẹ̀ fún ṣe lone ranger ó lọ lọ́bùn mú kọ Fúlàní kan lọ nínú ilé olórí wọn ló ti gbàgbọ́n lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ò dẹ̀ ní kílẹ̀ kó bá lọ ó ní kì í ṣe pé wọn ò ní kú ṣùgbọ́n ibikílẹ̀ tó sọ ewúra ẹ̀ kó tó sọ dápọ̀ ṣu nǹkan ṣe ẹ̀ mọ̀ pé ọkùnrin wà Ọlọ́run dẹ̀ gbà fún kókó nǹkan tí ń fi wá lọ ni níjọ́ tí ń sì wá délé báyìí ìjọ náà Ọlọ́run tún pè lọ́mọkùnrin fún mi nígbà mẹ́jọ fún oníṣègùn márùn ní ẹnìkan fẹ́ ṣe fún ìyàwó mi ní ẹ̀bùn burúkú kan sìn
níbi tó wà ń bẹ̀ làmì ara ti sọ ìyá náà lè mú nǹkan wá fún ìyàwó ẹ̀ nílòótọ́ tó bá lọ síbi tí ìyàwó ẹ̀ ń gbé ó mú ìyá yẹn dé mo sọ fún ẹgbẹ́ nìkan fẹ́ fún ìyàwó mi lẹ́bùn burúkú yóò mú wọ ẹgbẹ́ àjẹ́ ni ìyá náà ni mo sì ní kó máa tẹ̀lé wa bọ̀ ìyá náà ni ìyàbá fúnlẹ̀ kó jọ tó yẹ lọ́wọ́ kó jọ tó yẹ lọ́wọ́ ọ̀rọ̀ táwọn lè sọ nínú yàrá ni kì í ṣọ̀rọ̀ ta gbangba ó ní mi ò bá yín ṣẹgbẹ́ o ìwọ mo sọ fún ọ̀rẹ́ òṣì kí ní kàn pẹ̀lú ìyá yìí kí òun wá lọ́dọ̀ ẹ̀ ó ní lóun fẹ́ ra nǹkan ni ló bá dẹ̀ ní èmi náà mú nǹkan wá fún ẹ ó ti yàwó ti gbà ọlọ́run ló ṣe pé kò tí ì lò kò tí ì mú lọ ẹnu ó ní tòun dẹ̀nà fẹ́ mú tó fi fẹ́ lọ fún láyé yìí ó lóun wá ó lóun náà fẹ́ gbé ṣubú torí ẹ̀ náà ṣe wù ká bá mílè sínú ẹgbẹ́ awúlò ọwọ́ tètè bá alálẹ̀ fún mi ẹjọ́ bàbá mọ̀ ń bọ̀ ẹ̀fún ní ìṣẹ́jú márùn-ún àdéhùn. ọkùnrin gbáà ni sampo. ọlọ́run gbà fún ọlọ́run tún wá pọ́nlé fọ́dà kọmíṣánná pólísì dùdé. tẹ wà ń bẹ. ní wọ́n wá nílẹ̀ ẹgbà wá ó ní kí ni mo dé sòtẹ́ẹ̀lì sí bí ọdún ń bí lọ́yọ̀ kí n dé sí mo ti wà lóòótẹ́ ó mú mi wọ yàrá ẹ̀ mú mi wọ ní gbogbo ilé ẹjọ́ ṣe eré lẹ̀ lóríṣiríṣi kọmíṣánná ni kó gbà wọn ti mú dp òun lẹ̀ síbi kan àtàwọn ọlọ́pàá tó tẹ̀lé wọ́n bọ́ wọn sí ihò shortmaker ló wà nídìí bọ́ksà ló wà nídìí ọlọ́pàá nàìjíríà ọ̀gá ọlọ́pàá tó lídìí lọ wọ́n ti ẹ̀ fún dp yẹn ní ọ̀wọ̀ wọn ò dé òun lọ́wọ́ àwọn tó kù wọ́n dé wọn fi okùn igi so wọn lọ́wọ́ báyìí níbo lélẹ́yìí ó ní ìlú báyìí sí ìlú báyìí làwọn gbọ́jà bẹ́ẹ̀ kọ́lọ́pàá dẹ̀ lọ dídí ojú wà láti lẹ́nu wá káwọn wọ́n gba bẹ̀rù wọ́n ṣe dè wọ́n gba ohun ọwọ́ wọn lẹ̀. ó ní gbogbo káyọ̀sẹ̀ jọ ní ìfẹ́ lọ ẹ̀fún ìṣẹ́jú mẹ́wàá ibi tó ń sọ yìí ò mọ bó ṣe jìnnà tó oníláàárín ìlú mi ni ìyẹn ní mo bó ṣe láti bí dọ́yọ̀ láti bí dégínní kan kò síbi tí mò. ìyá Ìgbòho wákàtí kan bẹ́ẹ̀ ni lọ́sẹ̀kẹsẹ̀ ó lè gbéra ọmọ kan ṣoṣo ló mú sí mọ́tò ó lẹ́jọ́ lọ jagun mo tún pè padà pé wá kó gbọ́n tán ló ṣẹlẹ̀ wọ́n náà ojú ogun ló ń lọ yìí. wọ́n náà dé níkalẹ̀ wọ́n mú àwọn ọlọ́pàá lẹ̀ gbàgbọ́ lọ́wọ́ wọn ó dẹ̀ ná ọmọ kan ṣoṣo ló mú wọn mọ́tò ní àwọn àpò wọn débi sí àjọ dẹ́sìn ẹ̀ẹ́jọ dẹ́sìn ó dàgbà tí wọn kó lọ pè yàn wá ẹ̀ẹ́jọ dẹ́sìn kẹ́ ilé ni àwàdà ni ó kó wọn dé o kọmíṣánná ti padà sọ́fíìsì ó dẹ̀ ń pè lójú wa pé mo ti dé ọ̀gá mo wà ń bí o wọ́n sì ti kó wọn wá àwọn ọlọ́pàá yín wà ń bí o òun ló bà ṣeré Nigeria police. dp òun tó fún ṣòkòtò òun tó wọ̀ nígbà tí kọmíṣánná dínkù tí ẹ sọ pé àwa lórí ìjókòó tó máa ti jú pé ní kọmíṣánná. dọ̀bálẹ̀ straight away. lọ́wọ́ dípò yóò ní ẹni kan kó sọ́nù lẹ́nu kọ̀ọ̀kan ìbọn bẹ́ẹ̀ ni kọ́kọ́ láwọn ìbọn fún wọn kàn ya wèrè tó yà ní àwọn ìbọn fún wọn ní kankan nínú wọn àtọ̀tún àtòtò yà èyí tó wá overpower àwọn ọlọ́pàá náà àwọn ọgbọ́n nìbò wà lójúkọ ló ṣe gba àwọn ọlọ́pàá ló kó nínú wọn náà dání lọ́kàn wọn níbi dúpẹ́ kájẹ̀bọ́ sí kọ̀rọ̀ ká máa sọ tiwa ìbá tún rú níràwọ̀ rẹpẹtẹ kan wọn lé ní sójà ìwó tún lé léyìí Sunday ṣé máa ráyè bẹ́ẹ̀ sọ̀rọ̀ lé ní olè kò mọ̀ tí wọ́n lé lé àdúgbò sí tó lè bá wa àmọ́ àpàlẹ́ ọ̀rọ̀ wa fóun dòdà lóhùn ó lọ́ọ̀rẹ́ wọn ni ní ti ń ṣe lálejò kí jẹ́ ká máa lọ sọ tiwa ohun tó ló fogun tó jà yẹn wọ́n á gbọ́ kò bẹ̀rẹ̀ yẹn kò ṣàlàyé fún mi láti bẹ̀rẹ̀ nígbà tí wọ́n á kàn rọ bàbá àtọmọ ìwọ pẹ̀lú kábíyèsí lẹ́jọ́ mu. ẹ̀jẹ̀ máa ó ti tó wọn lọ. ẹmu díẹ̀. no mo ti fẹ́ fi sí wọn láwọn òun. ó ṣàlàyé nígbà tó rọ́pò. ká má dá sí ti bàbá. ẹ má bínú pé mo. o fẹ́ interpolate.
kábíyèsí ẹ lọ jókòó ẹ lọ jókòó ẹ lọ jókòó. wọ́n á ṣàlàyé gbogbo kìíní yẹn fún mi wọ́n ṣe pa olóbìnrin kọmíṣánná kan ó lè sọ fún kíkíní táwọn ará bí ń dánwò yìí á yíwọ́ kọ̀ǹtró wọn rárá àtòkè ni o táwọn bá kó wọn á ní káwọn dá wọn lẹ̀ bí a lè fi máa ṣe kíní ìbáyìí o ẹ bá ń dà wọn lẹ̀ àwọn tó ń pa àwọn èèyàn wá gbà àwọn náà pẹ̀lẹ́ sí pa wọn. ẹgbẹ́ fúnfún. ó ní bó ṣe jẹ́ nìyẹn ṣe jẹ́ nìyẹn ó ń dẹ̀ sọ fún ìyẹn pé èèyàn kan bá pa èèyàn ń sùn wọn á pa padà very good sọ̀rọ̀ rìpọ́ọ̀tù mọ́ pé ẹ̀wọ̀n ṣe kíní kan bí kan wá lọ kó wọn kíní kan ní wọn bá ń ṣe corporation nílẹ̀ ẹ̀ mọ́ ìdókùn sí ìgbà ni ibikíbi náà wá sí àtàkì ẹni Yorùbá máa àwọn àtàkì bẹ padà ni until your mark say go bí tíjà ti bẹ̀rẹ̀ ó ń dẹ̀kọ̀ àwọn ọ̀rẹ́ mi tó wà nínú sójà pé your mark say go àwọn náà fún wọn nímọ̀ràn ìjọba wà lẹ́yìn àwọn èèyàn báyìí ni wọ́n ń ṣe ìṣe sọ́ta ìdí tó ń fi ní ká wọlé nìyẹn àwọn eléyìí tó jẹ́ kóòdù bẹ́ẹ̀ ó sọ kò ṣeé sọ lórí microphone jọ yẹn. bẹ́ẹ̀ ni ó yé mi bàbá mi. nǹkan ọmọkùnrin náà dẹ̀ fi ń tọ́jú ra wọn lè kiri la ọkùnrin lẹ́yìn náà mo kúrò yín bàbá jagunjagun nìyí òun pẹ̀lú àwọn ọmọ mi méjì lọ́jọ́ jagun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ òun pẹ̀lú Bígì àti Saddam wọ́n wà lọ́pọ̀ ní opposite ra wọn ní o ṣùgbọ́n wọ́n mọ́ra wọ́n jà fún Mọdákẹ́kẹ́ àwọn tí bí jà fún Ifẹ̀ Saddam àti Bígì jà fún Ifẹ̀ Ìgbòho jà fún Mọdákẹ́kẹ́ lọ́jọ́ fèsì ra wọn wọ́n wá mọ́ra láti bẹ̀rẹ̀ lọ. wọ́n ti mọ́ra tẹ́lẹ̀ àwọn méjèèjì ò mọ̀ páwọn jọ wà lójú ogun yẹn ni ṣùgbọ́n àwọn ọmọ tó wà lẹ́yìn àwọn Saddam nínú wọn ìbọn ẹ̀ wọlé sára Sunday Sunday máa balẹ̀ níbi ìrọ́ Bígì bá gbé Bígì yẹn heavy gan tó bá gbé èèyàn kan ló ṣì ń jà lọ àwọn yìnbọn lọ á lè gbé èèyàn kan tó bá rí i pé stress pọ̀ agbèsẹ́gbẹ̀gbó akọ Facebook yẹn dídì kan náà òun ń lo ìbọn àdá àbí ọ̀bẹ ló ń lò tó bá ti fọ̀bẹ yọ báyìí tó bá yìnbọn kó àtẹ́rí sí bọ̀ báyìí wọ́n tó yìí máa ṣe tó bá ti kójú sókè bá wọlé lórí kodò tó bá ti wá rìn tọ́wọ́ ẹ̀ bá ti kàn ẹ́ láṣọ báyìí yẹn ti dòkú. ó mọ̀ ọ́n Bígì yòówó orí pálásì mi ò ń wẹ̀ mi ò ní máa wo ṣé mo o bọ̀ pé òun ni. mi ò ní máa nígbà tí ni mo bèrè pé ta lè tọ́wọ́ lè ẹ̀ bá ti kàn ẹ́ láṣọ báyìí tó pa Bígì ó kàn máa lọ ẹ̀ lọ́wọ́ báyìí á dẹ̀ fi gbé oró sókè bá bọ́ọ̀lù yẹn bá ti dá fọ̀ sí ayé sókè bá ti yẹ adérọ́bà Bígì adérọ́bà kè wálé ọmọdé àwọn yóò sọ̀rọ̀ akẹ́mà èmi náà máa kí bẹ́ẹ̀ yẹn. yíyà dáadáa kò ń lè gbé kò ń jẹ́ wọ́n ń ìjọba da rárá kínú kan ní pé ó kí ò yó. weight lifter ní gbogbo àdúgbò ìlú gbogbo ṣe mo ti gbé nulẹ̀ mi ò mọ̀. kì í fẹ́ ọwọ́ ẹ̀ ni mo wá kí wá bèrè pé ta lẹ́ni mi ì lè pé ta lẹ́ni mi ní bẹ̀rẹ̀. gbé Sunday pé lágbára gbọ́dọ̀ ṣe báyìí ṣùgbọ́n ẹ̀ ń bọ̀ síbẹ̀ ẹgbẹ́ náà ló wà. ẹgbẹ́ náà ló wà.